life lessons rèé lórí TikTok. Yesterday a man came out boasting about how the court vindicated him against the woman who would not let him see his child for a long time. Inú ẹ̀ ń dùn, ó sọ pẹ̀lú pride wípé ó wù ní ó ṣe wàhálà kò dẹ̀. The way tó ṣe sọ mi ìfẹ́ sọ in context, but the way what he was actually pushing was that obìnrin yẹn ó wawọ́ mọ́mọ́ yẹn kò jẹ́ kó òun rí bá sọ̀rọ̀, kò jẹ́ kó òun rí ṣe nǹkan kan ní life ẹ̀. Ó dáná ra, ó dá ṣe wàhálà, and at the end of the day court ground òun ní custody ọmọ yẹn, wọn ò dẹ̀ san anything fóbìnrin yẹn. Ó wá bọ́ síta pé ó ń ṣẹlẹ̀ kíní kan. Ọ̀gá, you would have been right ká ní o kàn sọ wípé òótọ́ ó ń ṣẹlẹ̀ báyìí o, but o ò fẹ́ fi mọ́ọ̀kẹ́ ẹnì kankan. But because of nǹkan tó wà nínú ẹ̀ tó fẹ́ fi rọ́ọ̀bẹ ẹ̀yìn fóbìnrin yẹn, bó ṣàṣedànù lórí ọmọ ìwọ tún wá pàpà gbà lọ́wọ́ ẹ̀, wá bọ́ta wá ń sọ. Ẹ jọ̀ọ́, ṣé obìnrin yẹn ó ní pé kò mọ̀ jèpè lọ, ó ní pé kò mọ̀ ju kó máa jà lọ, pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó wà delusional, kò yẹ báyìí. Ìgbà tó tún wá send voice note sí ẹ, ó ní kán káráyé bẹ́ẹ̀ wo again, ó tún gbé síta again. Ṣé obìnrin yẹn, the first question tèmi máa bi ẹ́ ni pé ṣé ó kàn máa ń dédé ṣépè ni, kì í ṣe pé wọ́n ṣe nǹkan kan fún un. Ó ò ṣe nǹkan kan fún un. You are Mr. Perfect, you are Mr. Holy, ìwọ ló dáa jù, ìwọ ni perfect example of a man. Ó ò ṣe nǹkan kan fún un. Obìnrin yẹn kàn bímọ fún ẹ, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣépè fún ẹ, ó bẹ̀rẹ̀ sí ṣépè fún gbogbo àwọn ẹbí yín. As much as I would not say the woman did well by the curses, there are better ways to put your messages across. But àwa Yorùbá a máa ń ní problem yẹn débi wípé tá a bá tí ì ṣépè wọn ò tí ì feel pa wọn sọ̀rọ̀, which is not right. You can make a whole lot of points without cursing. Cursing yẹn at the end of the day you will now find it pé cursing yẹn is just ọ̀rọ̀ orí ahọ́n tó jẹ́ wípé you are just trying to hurt the person and tell them what you wish for them. Tí ìdẹ́ ṣe will Ọlọ́run, because in whatever we do as human beings, the will of God ló máa ń prevail. Òun ló ṣe jẹ́ pé tẹ́ bá ń ṣépè fún yàn kan tọ́lọ́run ò bá ṣépè fún, kò sí nǹkan tó fẹ́ kò ní mú. And bẹ́ẹ̀ tí ẹ ṣépè for anybody tó bá hùwà èpè yẹn máa mú even without you saying anything. Now you came out to say kán wẹ̀ wò ó ń ṣépè, ó ń ṣe gbá. How do you deal with this kind of woman? Ibo ni ìwọ gan sùn dé? Èmi ò fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín láti bẹ̀rẹ̀, but èmi fẹ́ believe pé nǹkan tó fi lè mú yín bímọ fúnra yín, ẹ love ara yín at some point, ẹ wu ara yín, ìfẹ́ dẹ̀ wà láàrin yín, because babies are made in love most of the time. Kọ́lọ́ má jà rógun rape. But when you now have a child, bó tiẹ̀ wo ti wọ́n ní tàbá torí iṣu jẹpo àtorí epo jẹṣu, tó bá wo ti ara ẹ̀ àti ìyá ẹ̀, wàá ro tọmọ yẹn lọ́jọ́ iwájú. Why put her mom through all this? She has already gone through a lot. Téèyàn bá wà pẹ̀lú abiyamọ for the first few months ọmọ bíbí, wàá mọ̀ pé ojú obìnrin rí physically lára ẹ̀gan, ó máa mọ̀ lára. Ká tó wá sọ fún 17 years kéèyàn dàgbé dàtó kó wá ní ìwọ ṣáà ti gbà lọ́wọ́ ẹ̀. Àìmọye ọkùnrin ló jẹ́ wípé style tí wọ́n ní wípé ọmọ ni mo fẹ́, ìyá ẹ̀ ó ti sú mi ìfẹ́ mọ́. And the sad part ni wípé àwọn ọmọ yìí tó bá dọjọ́ iwájú tí àwọn ò bá tètè mọ bàbá wọn, tí bàbá wọn ti decide wípé òun ò hùwà burúkú tó ń hù ní younger days yẹn mọ́, they will now meet a brand new man and then wọ́n ní bàbá mi dá, my father was a good man, mi mọ reason tí mọ́mì mi ṣe fílẹ̀. Ṣé o mọ̀ bóyá ó máa ń ná obìnrin yẹn ní younger days wọn? Ṣé o mọ nǹkan tó ti put obìnrin yẹn through? Ṣé o mọ iye disappointment tó obìnrin yẹn fi pack up pé mi ìfẹ́ ni mọ́ àbí mi ìfẹ́ bá ṣe mọ́?
Now, I am not even going to say obìnrin ó máa ń perfect every time too. I will not say that because obìnrin míì náà ní tiẹ̀ lọ́wọ́ tí òun náà mọ̀ pé òun ní ẹ̀sùn as in òun ní ìwà tòun lọ́wọ́ tó dẹ̀ dá marriage yẹn rú. Everybody ló mọ ibi tí ó kọjú sí òun. Ẹ̀yin méjèèjì lẹ́jọ́ agree pé fẹ́ marry or lẹ́jọ́ bímọ, ìgbà tẹ́ bímọ tí wàhálà wá dé. Èyí tẹ́ máa fi máa bára yín jà, tẹ́ máa lo ọmọ yẹn as nǹkan tẹ́ máa fi máa bára yín jà. Ẹ ṣe fi ọpọlọ ṣe kẹ́yin méjèèjì rò wípé okay, a ní lọ báyìí. We will not go this route. We will sit together, discuss on how we can take care of the child. Bó ṣe ká jọ máa dáwó sákàǹtì kan fọ́mọ yẹn. Káwa méjèèjì ká má ríra wa but ká yẹ ọmọ yẹn kó má ní problem. Ká jọ gbà wípé whether the two of you like it or not, ẹ jọ ní ọmọ ni. Kì í ṣe pé kẹ́nìkan wá máa fọmọ pé èmi ọ̀dọ̀ mi lọ́mọ wà. Èmi nìkan ni mo ní. Ṣé ìwọ nìkan lè dáṣọ mọ́? Obìnrin ò lè dáṣọ mọ́. Ọkùnrin náà ò bá àrọ àtọ̀ ẹkúnnú kó kún bucket kò lè dí ọmọ. So kí wá lẹ̀ ń gbé tẹ̀ ń gbé? Èyí tó yẹ pé kò yẹ kẹ́ ẹ gbé síta, ẹ wá gbé síta. Ẹ wá ń gbé ìyá kan, grandma, kìdí kan, ẹ tún mú àwọn yẹn mọ́. Ọmọ yẹn gan, how do you want him to feel? Àǹtí ẹ rí láyé téèyàn bá ti fẹ́ ọkùnrin ẹlẹ́jọ́, tí obìnrin bá ti ṣe mistake fẹ́ ọkùnrin tó mọ ẹjọ́ rò. Mi ò mọ bí tó ti fẹ́ ro ẹjọ́ ẹ̀ obìnrin. Bó bá mọ ẹjọ́ rò lóbìnrin, kò sí ní ọkùnrin yẹn. A máa fi egun ọkùnrin tó ń lò tó fi ń rojọ́ yẹn, ó máa fi hàn ẹ́ ni. And èmi ò ní pé kẹ́ ẹ má kóra yín síta, but ẹ ro tọmọ ọlọ́mọ. And I will also say this, there's no point shaming yourselves. Nǹkan tó pọ́n ọkùnrin lé tó bá mọ̀ wípé o wà ní life ọmọ for a long time, o wá ní opportunity láti wà ní life ẹ, court grant yẹ. Fine, realize wípé Ọlọ́run fẹ́ kó rí bẹ́ẹ̀ ni. Tí court bá grant ẹ lọ́mọ yẹn, tí God vindicate ẹ, tí Ọlọ́run ò bá vindicate ẹ ńkọ́ torí àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ní gbé lọ sí court. There might be things that nobody saw, tóbìnrin yóò dẹ̀ ní evidence of. But in court you won and you think that is the best thing? To now go out and mock her pé ẹ̀yin obìnrin yòókù, eléyà kọ́ yín lọ́gbọ́n. Every relationship is different. Every relationship is peculiar. Oníkálùkù ló ní nǹkan tán jọ ń go through nínú relationship wọn. And because of that, kò sí ní a lè máa compare. We can only make vague comparison pé okay, just in case kí wàhálà má bàa lọ ṣẹlẹ̀. Ká dẹ̀ lo basis pé what are the facts on ground? Basic ibẹ̀ ni wípé ọmọ yìí o life ẹ̀ ó wá jayé tiẹ̀ ni. Ẹ má kó rọ̀ìrọ̀ì tí yín, ẹ má kó bá ọmọ lọ́mọ. 2, ọmọ yìí o kò bá yín jà. Ẹ má fi ọmọ yìí, ẹ má fi ṣe referee àbí ẹ má sọ di nǹkan tẹ́ máa fi nara yín. Ẹjọ́ finance ẹ̀, ọjọ́ iwájú ẹ̀ gbọ́dọ̀ dá. Ẹ má sọ̀rọ̀ tó dá sínú ayé ẹ̀. Ẹni tó dẹ̀ sọ pé lépè náà lòun náà, pépè ló ń ṣe, ìpè ló ń ṣe. As a woman, as a mother, kò dá kéèyàn máa ṣépè. Wọ́n ní there's power in the tongue. Tó bá ní wèrè lọ́kọ ẹ̀, then ìwọ gan ìyàwó wèrè. Báwo ló ṣe dọ́dọ̀ wèrè? If you call him mad, if you call him crazy, if you call him olórí burúkú, whatever you call him, ìwọ níyàwó ẹ̀ at some point. So there's no point going out to tarnish him and say all the horrible words. Tó bá sọ, wàá wá sọ tán, wàá máa mí hẹlẹhẹlẹ, mi ṣáà ti sọ. At the end of the day, kí ló gain? Kí ni èrè yín ẹ̀yin méjèèjì? Ọkùnrin tó ń jókòó ń sìn kò ń ṣe social media person tẹ́lẹ̀ o, but ní ìsìn torí ó rí movie kan, ó rí nǹkan tó jọ mọ́rọ̀ tiẹ̀. Èyí tó fi máa fọgbọ́n ṣe, òun náà fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Mario síbẹ̀ pé ẹ wo nǹkan tóun ṣe tóun jẹ lọ. Oh, tí jẹ lọ man yìí. According to you, if the boy is still around 17 years old, ọ̀nà ṣì pọ̀. Tún ìwà ara ẹ̀ ṣe ni kí ìyá ẹ̀ náà tún wà ara ẹ̀ ṣe. Because tó bá wà lọ́dọ̀ ẹ̀, he can still run away if he finds out that you are actually not the person you are portraying. Ọmọ yẹn lè find out. Because ọ̀tọ̀ ni nǹkan táwọn èèyàn máa sọ, ọ̀tọ̀ ni nǹkan tó máa portray. Tọ́mọ yẹn bá bá ẹ gbé, tó bá rí pé èèyàn dáadáa ni ẹ, ó lè lọ convince mọ́mì mi, bàbá yóò dẹ̀ rí bẹ́ẹ̀ o. Ó dẹ̀ ṣe báyìí, bóyá ó ti change, Ọlọ́run ṣeun nìyẹn. Bí obìnrin rere ṣe máa ń ṣe nìyẹn. And then bí ọkùnrin rere náà ṣe máa ń ṣe nìyẹn.
but tọ́mọ yẹn bá bá ẹ gbé tó bá discover wípé àṣé ìtọ́ ni mọ́mì ń sọ, àṣọkùnrin báyìí ni, àṣọ ń ṣe báyìí, àṣọ ń ṣe báyìí, ṣe báyìí, he can still pick his things because he's a full grown human being that can make decisions.